Ẹ̀yin tèmi o, ó ní ọ̀rọ̀ kan tí mo mú wá fún yín. Bóyá òwe ni o, bóyá àṣàmọ̀ ni o, bọ̀ fún ẹ̀yin ọlọ́gbọ́n tó bá yé, ẹ bá mi drop comment sí abẹ́ comment section mi. Ẹ̀yin ọlọ́gbọ́n tó bá yé ni o, kì í ṣe ẹ̀yin òmùgọ̀ bíi tèmi tí mo fẹ́ sọ̀rọ̀ yìí. Bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ni, àwọn bàbá wa ayé ìjọ́un àti àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan ayé òde òní, wọ́n máa ń sọ̀rọ̀ kan pé tí ìyàwó yẹn bá ti lóyún, pé nǹkan máa ń ṣàfẹ́rẹ́ lọ́wọ́ àwọn, pọ́wọ́ àwọn máa ń dí. Ẹ gbọ́ sóòótọ́ lọ́rọ̀ yẹn, àgbọ̀rọ̀ òmùgọ̀. Torí lọ́dọ̀ tèmi, bí ọ̀rọ̀ òmùgọ̀ ló ṣe rí. Bó ṣe lọ ni, ìwọ tó bá níṣẹ́ gidi lọ́wọ́, tí owó gidi ń wọlé fún ẹ, o gbọ́dọ̀ sọ pé ìgbà tí ìyàwó ẹ lóyún nìkan dí mọ́ ẹ. For example, mo wà nílùú òyìnbó báyìí, mo ń gba salary, mo ń gba bíi $3,000 every month. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n pé tí ìyàwó bá ti wá lóyún, 3,000 tó yìnbó ń san fún mi yẹn, ó máa padà sí $500 àbí $200 tó máa san fún mi. Ẹ dá mi lóhùn. Ẹlẹ́ẹ̀kejì, tó yẹ kí mo wá láti ìdílé olówó, bí orú Davido, àbí mo jẹ́ bí Dangote, àbí mo jẹ́ bí Billord, tí mo ti ṣiṣẹ́ tí mo lówó, tó ń wọlé fún mi lóṣooṣù. Ẹ jọ̀ọ́ ṣé yẹn sọ pé tí ìyàwó bá ti wá lóyún, owó tó ń wọlé lóṣooṣù yẹn kò ní wọlé mọ́, mi ní owó tọ́jú oyún. But nǹkan tó máa ń fàdájú ni pé bàbá ti lóbìnrin lé, àjàjà ìdájà àwọn nígà, wọ́n ṣe sí orí afẹ́fẹ́, wọ́n máa tirẹ̀ ẹni tó fún wọn ní tọ́rọ́kọ́bọ̀, wọ́n máa gbé obìnrin lóyún. Ẹni tó fún wọn tọ́rọ́kọ́bọ̀ yẹn á wá yarí, kò ní sanwó mọ́. Wọ́n á máa sọ pé oyún yẹn òun ló dínà. Oyún ò kì í dínà mọ́ yàn. Torí pé kì í ní way of surviving. Òun ló máa ń fà á tẹ́ pé tí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé bá ti lóyún, owó ò kí ń wọlé torí a níṣẹ́ gidi lọ́wọ́ ni. Tá bá níṣẹ́ gidi lọ́wọ́, tá rí bí 20 million, 10 million every month. Ìyẹn sọ pé kí ìyàwó yẹn lóyún, kó má wọlé o. My advice yín fẹ́yìn èèyàn ni pé ẹ wá kún sí apá yín. Ẹ má máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ yẹn pé torí pé ìyàwó lóyún lọ́nà ṣe dí. Oyún ò kí ń dínà mọ́ yàn. Ire o.